àná lé ẹ̀yin èèyàn mi àná lé a máa kú ọdún o ẹ̀yin ìyàwó òní mẹ́ni o a kú ọdún akúyèdún o ó pọ̀ tó yìí aṣọ lẹ́fí bò aṣọ pọ̀ tó yìí àná ìyàwó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń wò pé àti ẹ̀ dàbí eégún tó fẹ́ wọjà ní ọlọ́. To be honest with you, I don't know ẹ̀mí mímọ́ níbo ní kí n ti bẹ̀rẹ̀. You need the Holy Spirit to analyze a video like that. O need ẹ̀mí mímọ́ látọ̀run kó sọ̀kalẹ̀ wá bí àdàbà kó bà lé mi lórí kí tẹ́. Social media ò dáa analysis kan pa mi ò wá tí ìrí analysis mọ̀ pé mi lọ mọ̀ pé mi tí wọ́n fẹ́ analyze èèyàn mọ̀ pé tèmi máa ń gbá ski but mi ò ní gbégbá gbogbo ibi tí gbogbo èèyàn ń gbégbá yẹn ṣe ti understand but we have seen now who the bosses no be by church ìyàwó ó gbé báàgì 15,000 wo ṣé nǹkan tó yẹ kí ìyàwó ṣé nǹkan tó yẹ kó wọ̀ náà nìyẹn ibo ló ń lọ kí ló dé wọ́n ta gbogbo ẹ̀ mọ́ra takataka tó ti pọ̀ jù sórí bí kú ìmọ̀dà ṣe máa jáde simplicity ibo ní ká ti bẹ̀rẹ̀ náà èèyàn mi because I don't know ṣé kí kókó bẹ̀rẹ̀ látòrí ẹ̀ àbí láti setting yẹn àbí bàtà yẹn Jésù Lizzy jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí life sometimes the more ṣe kíní tó bá jẹ́ the more wèrè you will look I swear to God ó ti pọ̀ jù but torí pé o ti jẹ́ ọ̀kan tó jẹ́ pé ìwọ náà ló máa ń fẹnu tẹ́ńbílẹ̀ àwọn colleagues ẹ wo bàtà Ìyábọ̀ Òjó ẹ wo báàgì tó gbé ṣé pink ló yẹ kó gbé sábẹ́ blue ṣé pọ́pù ló yẹ kó yẹ ìgbà tí wọ́n wá fẹ́ jáde ó wá realize pé ó gbọ́dọ̀ nà wọ́n pa ó máa gbọ́dọ̀ nà wọ́n pa ó máa ti bú wọn online àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Lizzy na ìmúra yẹn ò mú yes má jà parọ́ ìmúra tó mú yẹn kò mú yes at all ní ìtẹ̀ first jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí makeup. Like, what the hell is going on your face? Why is your face cakey? How is your face? Nǹkan tó sọ pé kẹ́ ẹ ra beauty product tó dáa nìyẹn but ìwọ ò ní fẹ́ sanwó wàá máa wá cheap people. Why is your face cakey? Ọlọ́run mi mọ bó ṣe fẹ́ analyze kìíní so that àwọn èèyàn máa rí dáadáa mo ń gbé from one place to another like putting it like this beside each other gba. Then I realized that hold on what can make that happen because Aliu first of all posted a video here Aliu said 30% done nígbà tó ń ṣe makeup yẹn lọ́wọ́ ó wá fi effect sí like ó fi filter sí obviously ó pọ́n yóò bọ̀ ìgbà tó máa dé inú hall àbí ibi tó bá wù nǹkan ti ṣe wedding gbogbo ẹ̀ dàrú ni and between your house to your car there will be AC to the wedding why is your face cakey Lizzy jẹ́ sọ nǹkan méjì fún ẹ. Two things ló bà yí ẹ jẹ́ ló bojú ẹ jẹ́ Ọlọ́run má má jẹ́ kójú mi bàjẹ́ two things bó ṣe kó dédé tó kù dúdú I'm coming to the outfit to the gbogbo two things ló bojú ẹ jẹ́ bẹ́ẹ̀ your primer and your finishing spray ó ti tán àṣeyàn tó gánú ayé you are not supposed to use a primer less than $200 per bottle or setting spray
Go and get Fenty Beauty. You are not supposed. I know gbogbo èèyàn kígbe foundation yẹn ti pọ̀ jù. The primer go ni is a ó lè jẹ́ primer 1005 ni makeup artist Lizzy lò fún. If your primer set, my dear, kò sí bójú ẹ ṣe máa little foundation no ma fi gbé little foundation. But because your primer did not do what it's supposed to do, it's too cheap. It's not the powder. The powder will be the foundation will be cakey if the primer is not primer ni kíní tó bá ti cream kó tó bẹ̀rẹ̀ makeup lásán. Primer yẹn dàbí gel ni. Wàá fi pa ojú. Tó dá àwọn ọkùnrin tí ó sì ń bí báyìí. So tó bá fi pa ojú yẹn, ó máa dàbí ẹni pé tó bá coat nǹkan. Bí primer ṣe máa rí nìyẹn. Tójú ẹ̀ bá rí ṣùkùṣùkù, tó bá primer ẹ̀ pẹ̀lú primer gidi ni o. Ìṣòro wọ́n lè ṣe gbogbo step, but if they don't use original, ẹ gbàgbé makeup yẹn máa rí bálabàlá nìyẹn. Step number 1. Primer yẹn dàbí ẹni pé tó bá coat nǹkan. Ṣé mo tó bá coat nǹkan pẹ̀lú bí primer ṣe rí nìyẹn. Oríṣiríṣi ló wà o. Bó bá ṣe lówó sí ló ṣe máa gbádùn òyìnbó sí o. Oríṣiríṣi primer ló wà. So tó bá coat sí ojú tó ti rí ẹmọ àgbà, ojú yẹn ti rí ṣùkùṣùkù náà. Ojú yẹn ti rí ṣùkùṣùkù náà. Màá wá kéèyàn kan fún mi page tí mo máa fi gbé gbogbo fídíò ìjáde kò ní dàbí pé mo tẹ̀ rojọ́. Ojú yẹn ò dáa tẹ́lẹ̀. Different video la máa gbé wá tẹ́ máa rí ojú àǹtí Solape. Ọlọ́run má bojú mi jẹ́ ni láwà yìí. Ojú àǹtí Solape ti bàjẹ́. Gbogbo ìgbà tó ń rán oró tí ò ní wẹ̀ tí ò mọ̀ pé you have to use ìgbà ó ń bú Ìyábọ̀ tó ń ṣe skin care tó ń sọ pé Ìyábọ̀ làálì ló fi ń kojú làálì ló fi ń kojú torí ẹ̀ ni ojú Ìyábọ̀ ṣe máa ń glassy tẹ́ bá máa rí níta torí Ìyábọ̀ máa ń ṣe skin care face cream ẹ̀gbọ́n tó ń polówó face cream tí Lizzy tún lọ ń bú Ìyábọ̀ tó ń polówó face cream nǹkan tó yẹ kó lọ rà kó ra máa fi fọ ojú ẹ̀ torí irú ọjọ́ ìní kò ṣe face ẹ̀ ò dáa orí ṣùkùṣùkù ó dàbí gálọ́pì ni so tó bá gbé primer original emphasis on original tó bá gbé primer original lé ojú tó ti bàjẹ́ tẹ́lẹ̀ ṣé mọ̀ pé Solape ò kì í wẹ̀ àṣọbìnrin gan tó bá wẹ̀ tó exfoliate ojú ẹ̀ kò tún wá mú face cream wẹ̀ irú eléyìí tí Queen Mother Susan Shide tí Queen Mother máa tẹ̀ try kí n ra Susan Shide yẹn náà kò wá fi mọ̀ pé Queen Mother emphasize on face cream bí pé Queen Mother ti mọ̀ pé irú ọjọ́ yìí máa wáyé ni tó bá yẹ kó ti ń treat skin yẹn tí ò tiẹ̀ wàá sì lo primer o but tó bá tẹ̀ ń treat skin yẹn kò ní rí bẹ́ẹ̀ yẹn kò ní rí jákàjáká bẹ́ẹ̀ yẹn tí ó dàbẹ̀ ni pé Eegun fẹ́ já a clown Ọlọ́run I swear ojú ẹ̀ dàbí ojú clown gbogbo ẹ̀ máa analyze fún yín from one mistake it's very 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 tiny mistake the face look like a clown I'm not lying. O dẹ̀ bú Queen Mother tó ń sọ pé ẹ lọ ra Susan Shide face cream ẹ lọ ra Susan Shide face cream Queen Mother kún kínní ẹ sójú báyìí tó bá yẹ kó ó ń béèrè pé sórí ojú wọn ò ṣe sọ́jú ẹ̀ bó bá ṣe tọ́jú ẹ̀ sí ló ṣe máa jáde náà ẹ lọ ra Susan Shide face cream ẹ lọ ra Susan Shide face wash I just finished using my ẹ ṣáà rí Ìyábọ̀ tó ń polówó ẹ̀ wèrè ń bú Ìyábọ̀ ni o nígbà kó lọ rà kó tọ́jú ẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa lò ó ní ojú Ìyábọ̀ ń glow báwo lójú tiẹ̀ ò ṣe glow ìgbà tó ò tiẹ̀ ní wẹ̀ tá a bá sọ pé ó fẹ́ fọjú treatment ojú ọ̀tọ̀ ni Lizzy ò ṣe nǹkan kan a máa sọ pé ìjẹta ni mo ti wẹ̀ last torí pé mo ràn oró lọ́wọ́ 3 months ago ni mo wẹ̀ last torí pé mo kàn ń tàǹbà ni báwo lójú ṣe fẹ́ dáa nǹkan tó bá ń tọ́jú lójoojúmọ́ ló máa lè fi powder ṣe rí iṣẹ́ powder àbí iṣẹ́ makeup wípé kó kàn fi ṣẹ̀mọ̀ nǹkan tó ti dáa tẹ́lẹ̀ bí a 70% kó kàn fi 30% kó fi jẹ́ kó fine kí gbogbo ẹ̀ lè ṣe rẹ́gí bọ̀ṣẹ́ rí ojú Lizzy tó ti bàjẹ́ tẹ́lẹ̀ 30% ó wá gbé makeup 70% lé lórí torí ẹ̀ ló ṣe rí jàgàjàgà bẹ́ẹ̀ if makeup still look like that on Lizzy imagine bójú ẹ̀ ṣe máa rí tẹ́ bá rí one on one wàá sá sórí Facebook wàá máa lo filter ṣèbí so many times lórí Facebook ní filter máa ń fèlè wàá tan oríṣiríṣi iná síbẹ̀ ṣebí ìwọ ló sì ń sọ nínú oṣù tá a wáyé ni àbí ó dàbí oṣù tá a wáyé ni àbí last month I don't know
Oníyàbọ̀ gbójú ẹ̀ jáde ìwọ náà kú makeup sí ṣé wọ́n ṣe èèyàn tó ń ṣe makeup àti rántà ló ṣe makeup ẹni because I don't understand how you look like that as èèyàn tó gánú ayé no be you dey build mansion no be you dey build mansion estate owner ó dẹ̀ wá lè gba makeup artist tó mọ irú type ojú ẹ̀ ìgbà tó kì í jáde tó ti cancel rẹ̀. Nǹkan tó dẹ̀ tún máa ṣẹlẹ̀ ó lè má jẹ́ kí makeup artist ẹ̀ ṣiṣẹ́ o fún anybody ìyẹn náà gbogbo ó lè jẹ́ pé gbogbo primer tó ti ní àwọn ilé tó ti ní for the past 3-4 years tó ti expire òun náà kù sójú àǹtí tójú ẹ̀ ò bá tiẹ̀ dá tó ń bá tún fi original product ìwọ gan ó yẹ kó o ní primer ẹ̀ tó yẹ kó máa lò fún ẹ kò yẹ kó máa lo primer makeup artist lè lo cheap primer kó lọ ra primer 1,500 lọ́jà kí wọ́n ní oní $200 ìwọ ló máa mọ̀ pé sórí makeup primer and setting spray ó ti tán. What is your setting spray? Tá bá sọ pé wọ́n skip gbogbo process of primer yẹn ìgbà tó wá parí makeup kíní kan dàbí spray báyìí tó máa ń fi sóbìnrin lójú sódà gbogbo ibi tó bá ṣe kíní gbogbo ẹ̀ á lè smooth ẹjọ́ setting spray ṣọlá pé ńkọ́ èèyàn tó ń búyàbọ̀ bí búyàbọ̀ títí kò sọ pé ẹ wojú ẹ̀ bó ṣe rí o lè rí yẹn light or no light àti rí ìyàbọ̀ lọ pàtí dáadáa wọ́n yà ní different setting dáadáa we have seen that so many times we've seen that in premiere wọ́n gbé filter the premiere we've seen her taking random picture with people we've seen her at people's party not even a party where fans are taking photo we've seen her why is your own like that sórí bó o ṣe wọlé mo kọ́kọ́ wò pé what in the world is jẹ́ wá sọ kíní kan fún ẹ sórí àwọn touches kankan ló ba ìmúra ẹ̀yẹn jẹ́ o so to get it kì í ṣe pé kó pọ̀ jù sometimes simplicity you don't understand it to that point simplicity goes a long way jẹ́ sọ kíní kan fún ẹ look at your frontal torí pé o fẹ́ oppress ṣé o mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ló ń búyàbọ̀ gbogbo iṣẹ́ kan náà fi lẹ frontal yẹn but your frontal is nothing to write home about. I'm not talking about the edges. I'm talking about the pattern. Why? The concealer abi the kini foundation they use for your pattern, it doesn't match your face. Ó dàbí ẹni pé gbà tí mo mọ̀ lọ wọṣọ kan aṣọ tẹ́mù tó fẹ́ fi ṣe bẹ́ẹ̀ dé yẹn tíbi kan wá funfun tó gbé skin tó gbé mesh òyìnbó sí mọ̀mọ́dé dúdú họ bí ìnàkì bí foundation ẹ̀ ṣe rí nìyẹn níbi tó ti you don't even need pattern. Imagine that Ọlọ́run imagine I'm still going to reanalyze this video to my basket. Imagine that your head without pattern without center pattern kò need the center pattern. The frontal has already done its job. We cannot see the lace. We don't need the center pattern. Kò fit aṣọ yẹn. Imagine dúdú ibi tó fi pattern sí pẹ̀lú concealer tí ò kì í ṣe skin color yẹn darken it and see the beauty of darkening. Ṣé bí ó sọ pé ó gánú ayé náà àwọn ìmúra bíi jàǹkàríwọ̀ gbogbo ẹ̀ ò yẹ kó máa ké irú àwa ló yẹ ká máa sọ fún ẹ the things that the cake doesn't forgo foluwa the pattern of the you don't need to part a frontal tó bá máa part ẹ bóyá tó bá jẹ́ pé o fẹ́ ṣe ponytail you are tying a scarf why do you have to put a pattern tani stylist ẹ náà ó yẹ kó gbóògùn fún jẹ ni but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ wèrè ìdẹ́rẹ̀ let me tell you one thing about her ó máa rò pé òun lòun mọ gbogbo ẹ̀ kò ní gba stylist she will be like she can handle everything ibi tí problem ẹ̀ wà ní she will be like mo lè ṣe lè bí eléyìí ló ṣe yẹ kó rí let the professionals do their job if a professional handles you ṣọlá pé you will not look like that tó jẹ́ pé wọ́n wá analyse ẹ lórí social media. If a professional looks like you will never look like that. Gbogbo bẹ̀yẹn náà máa rí pé kò need. Simplicity kì í ṣe pé kó pọ̀. Ó ti wá pọ̀ jù.
kò wá jẹ́ kí gbogbo ẹ̀ dá. The hair tie is okay, of course it's an hair tie, kò sí big deal nù yẹn, but orí nǹkan tó ba ibi orí hair tie yẹn jẹ́ òun ni center part yẹn. The frontal it lay very well, at least thank God they got that. Ó melt to your head ni, but he doesn't need a pattern with a concealer that is not even your own skin type. That destroyed the hair tie. The face, a good primer and a good setting spray, expensive one. Bó ṣe ganu ayé, àwọn nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó máa jẹ́ ń yà. She's supposed to melt your face. I'm not talking about the foundation. I'm still saying that the beginning and the end, ìbẹ̀rẹ̀ àti òpin, ó show bí powder bí makeup ẹ ṣe máa rí. The beginning, the end. Then what the fuck is going on with your lips? Before today, ó yẹ kó ti ṣe sugar scrub now. Oh no, am I the one telling you this? Èmi ẹlẹ́hà ni mo tún sọ fún ẹ pé ó yẹ kó ti scrub ẹnu ìgbà tó jẹ́ pé orí social media you are having a party, you as at ìjẹta o sì jókòó sórí social media o sì ń rojọ́ ìyàbọ̀ tó yẹ kó ti ṣọmọ wàá ṣe nails wàá ṣe foot kìíní ẹ wàá ṣe ṣẹmọ pedicure kìíní gbogbo ẹ ló máa ṣe wọ́n ti mọ̀ pé lips ẹ ti sharp ó rí pé tó bá ń ṣe show ó máa ń fi tọ́ láètè ẹ̀ ní ó ti gbẹ tán. They will have given you kidney sugar scrub so that your lips will be plump and soft, so that kò sí any kidney tó bá máa gbé sí ìgbà tó jẹ́ pé 20 minutes tó. Mo mọ̀ pé lánàá ọjọ́ wedding yẹn gan wàá sì sáré jí lóru pé kò sáré ṣe show. Ojú ka ẹ mọ́ ni ara ẹ máa gbóná nu hall yẹn pé kán tètè parí kó lè jáde sórí social media kó lọ ṣe show. What the fuck is going on with your lips? Kí ló ń ṣẹlẹ̀ ní lips ẹ̀yẹn náà? Kí ló ń ṣẹlẹ̀ létè ẹ̀? Tell me. With the bó ṣe rí, when you squeeze your lips, it's not plump, number one. It's chapped. Because the lipstick is lifting. It's lifting off your so that when you ṣe mo tí ẹnu èèyàn bá gbẹ tó wá gbé makeup tó wá gbé lip liner tó gbé gbogbo ẹ̀ tó gbé sí tí ò tẹ̀ fine. Like what happened? Were you rushed? The first in a long time, this is the first wedding. Mo mọ̀ pé ó yẹ kó nà wá pa, but no, ó nà wá pa o Solape. I'm sorry to say, I know you try your best, but that your best is not good enough. Ó yẹ kó nà wá pa ká má lè rí nǹkan yọ kan sọ. Ó yẹ kó nà wá pa tó jẹ́ pé we will be like ẹ̀yin náà ẹ wò now. Ẹ wò ọmọ now. What are you talking? What are you talking about? Ẹ wò ọmọ. Àwa la tún rí ẹ̀rọ ẹ̀. Ṣé àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àwa gan-an à ń ṣe irú mistake yẹn? Ṣó yẹ ká máa rí ká máa sọ fún ẹ? Number 2, as a graceful person, you are the mother of the celebrant. Mo ṣì ń bọ̀ lórí celebrant ṣorí tiẹ̀ àbọ̀ àbáni. As the mother of the celebrant, why are you wearing a boo-boo? Hey, Allah. As the mother of the celebrant, why are you wearing a cloth? We know your body type. So get to say, we know you. Asha mobu ojeri. Why is that clothes like 3XL on your body just because you want to hide your skin? You are not even comfortable in your own skin. Solape, you are not even comfortable in your own skin. Kó wà comfortable wear the clothes that fit your body type. Ó ti gbẹ, ó ti rojọ́. So you know that okay, ẹjọ́ tó ń ro yìí is never going to add any value to you. You knew. Then you were doing it. You know that ẹjọ́ tí mò ń ro yìí
kò lè add any value to me, but you keep doing it. Ó mọ̀ pé ẹjọ́ yẹn ti jẹ́ kó gbẹ ju normal lọ. Ó wá lọ kó sí àwa ló fẹ́ tàn ni àbí, because I don't understand. Do you want to confuse us that see you every day, or you want to confuse Z-Dog? Because I clearly know, because we know the real you. Everybody knows. Wípé ò tóbi tó yẹn, èèyàn gan tó sanra gan, kò séèyàn tó sanra gan tó tóbi. Ọ̀tọ̀ bá faṣọ yẹn sọ́nà Auto Bola. Imagine aṣọ yẹn lára Auto Bola. Just imagine that clothes on Auto Bola's body. Ó tún máa ní space ni. Auto Bola gan kò lè wọnú aṣọ yẹn. Kì í sọ pé èèyàn tó tóbi jù tí mo mọ̀ nìyẹn. Ẹ fi aṣọ yẹn sọ́nà Auto Bola. Auto Bola méjì máa wọnú aṣọ yẹn. Lizzy, what are you? Why? If it's sure for you, wear ìró and bùbá. You are going to a wedding of somebody that is shaking it with you. You have to dress with orí pípé now. But because you have a lot, see, you are not even confident enough to wear something. Number one, the style is like last season. Style aṣọ yẹn o, kì í tẹ̀ tó ṣe pé latest style. It's not even latest style. For an event like that, ṣebí Z-Dog máa ń kúnlẹ̀ fún ẹni. Why can't you are the mother of the day now. Wear ìró and bùbá tó wà okay, but ó mọ̀ pé ìró and bùbá with your neckline. Hey, ẹ̀yin èèyàn, tẹ́ bá dé bí ọrùn yẹn, you will know that. Ṣé ló dàbí pé tó bá fi clip mú nǹkan, you know that a lot was going on. Tó bá possible kí Lizzy rán aṣọ yẹn kó fi ṣe ẹlẹ́hà. Lizzy máa fi aṣọ yẹn ṣe ẹlẹ́hà ni. A lot was going on between the neckline. There's a struggle between the clothes and Lizzy's neck. Kí ló dé? Free yourself. Free yourself. Mo tẹ̀ ráwọn èèyàn tó ń crop gbogbo pàǹdà tó kó sọ́rùn, gbogbo ewé, gbogbo kìíní, nǹkan tó bá rí olù. But àwa náà mọ̀ pé o dá gold mọ̀. That's not good. Ó túmọ̀ gold. Ó jìnnà sí pàǹdà. Ẹ̀dọ́dọ̀ monimous. That's not good. You always have this thing to give people this impression like you are using gold so that people, ṣe ibẹ̀ náà ni, fake it till you make it ní Lizzy máa ṣe. Fake it. Tó bá rò pé olówó, àwọn èèyàn máa wá bá ẹ ra nǹkan. To some people, buy gold ló gbé sọ́rùn yẹn. Fake it till you make it ní Lizzy máa ṣe. Gbogbo prices ìkíní yẹn ló wà lórí. Ó wà nǹkan tó kó sí yẹn, àtàṣọ àti net àti kíní, ó wà lórí table náà. Bóun náà ṣe ń ṣòkò ẹ lórí table. We are not even going there. But we know that you are not comfortable even with yourself. You use big clothes to hide yourself. You put the neck. Ó fẹ́ lè bẹ̀rẹ̀ sí ránṣọ yẹn láti bí ẹnu ẹ lọ to cover you because you are so scared that wọ́n lè yà rí pé mọ̀nà bó ṣe máa ń free ara ẹ̀ tó bá lọ. The confidence choke. You have to be confident in yourself. Step number 1, lé ayé nìyẹn. You have to be confident in yourself to wear something that is okay. Let them say, èmi máa ṣe kíní kan máa ní okay, nǹkan tó bá wù yín kẹ́ sọ. But because you have used mouth, ṣe bí ọ̀nà ẹ̀ là ń rí tá à ń sọ̀rọ̀. Bó ń sìn ìgbà tó ti mú ó tàkì ibi ọrùn yẹn ò move. Ṣe ló dàbẹ́ ni pé ó tàkì aṣọ yẹn mọ́ skin níbi ọrùn. A lot was going on there. Ó dàbẹ́ pé ó tàkì aṣọ yẹn mọ́ skin níbi ọrùn báyìí ni. Aṣọ yẹn ò move. Bí pé kéèyàn ṣe ní kí nǹkan rí róbótó níbi òkè kí gbogbo ara wa ṣe gbà òwò. Ibi òkè yẹn ṣe ló kórí Lizzy gan tó lè wọ ibi ọrùn yẹn. Ó máa níṣẹ́ tó máa ṣe. Pé ìgbà tó fẹ́ wọṣọ yẹn ni o, wípé kó forí sí ibi ọrùn yẹn, ó máa há bí. If your neck is still giving you concern, Lizzy, I am so sure that your chest, àyà ẹ kò ní ṣe rí.
níbi àyà níbi òkè ọmú ní gbogbo ẹ̀ ibẹ̀ yẹn á ti ṣẹ̀gẹ̀dẹ̀. Mo sọ gracefully, why are you not wearing ìró and bùbá as the mother of the day? But one thing about you, yeah, is you always want to shine past the person. Don't shame. Like, what the fuck is he not wearing? As the mother of the day, kí ló dé tó wọ ìró and bùbá? But you always want to make sure they see you. Surely, pé party tó lọ in a long time, your expectation does not match the reality. As èèyàn tó máa sọ pé ẹ wò kán tí Ìyábọ̀ wọ̀. Ṣé Ìyábọ̀ ṣaṣọ lọ́wọ́ ìṣá? Your expectation did not match the reality. Number 2, you are not comfortable. You are so obsessed with perfection that you don't even know the line between the reality and the perfection anymore. You are not comfortable. Lizzie, ìwọ that shoe was not showing. Maybe it's your leg, maybe it's the shoe. No ṣàmọ̀ pé one did not complement the other. That shoe is not showing the way shoe is supposed to show. You use agbádá to cover everything up. Mo rò pé bọ́dà láti ṣe àwọn dàńṣíkì bọ́dà láti yẹn ń kọ́. Látọ̀yọ́ tó ti búlì máa yẹ kòkó sọ́rùn. Ọmọ Ọlọ́run. Látọjọ́ ṣe bẹ́ẹ̀ jọ ń play dress up tẹ́lẹ̀. Látọjọ́ tó ti fi agbádá yẹn búlì bọ́dà láti kò dọ̀rùn ẹ̀ mọ́. You abuse people because of the shoe footwear they wear to parties. Lizzie, have you seen your leg in that shoe? Have you seen your leg in that shoe? I don't understand. That is a common shoe now. Lizzie, shoe tó wọ̀ yẹn, bó lè ju 15,000 náà tó sọ pé Ìyábọ̀ ń gbé báàgì 15,000 náà. Maybe it's your leg that doesn't fit it or beauty shoe. I just know that something is just not right. But I cannot put my finger on it like something happened here. Me ò lè point the finger, but is it the shoe or your leg? One thing doesn't. You will know that something is just not right. Ìwọ náà ló máa ń ṣá níbi táwọn Ìyábọ̀ ti máa ń ṣá. Lizzie, you can run but you cannot hide. Ṣé o mọ̀ pé ìwọ ló mọ ibi tí Ìyábọ̀ ti lọ máa ń mu tó máa ń mú bàtà 15,000 tó mú pọ́ọ̀sì 15,000. Ìwọ náà lọ mú bẹ́ẹ̀ náà. But whatever it is you are trying to do, the party of yesterday, ìwọ tó ò ti lọ party for a long time, you should have more than enough time to dress up and go to party. But you still fail. Ìyábọ̀ ń lọ lójoojúmọ́. Ìyábọ̀ ló yẹ ká máa rí gbogbo kìíní ẹ̀rọ ayé. Ká sọ pé Queen Mother, ó pọ̀ síbí, ó kéré síbí, mélé ṣe, mọ́tò ń ṣe. Look at Queen Mother, wo style tó máa rán. Wo aṣọ tó wọ̀ lọ wedding pella. Lizzie, see how graceful. But you cannot put your Lizzie, tó bá ṣọ́ fún ẹgbẹ́ gẹ̀ẹ́sì. Tó bá ṣọ́ fún ẹ gbé gẹ̀ẹ́sì. Wo outfit ti Queen Mother lọ sí wedding pella. Ti wedding ti wedding Priscilla ìyẹn tiẹ̀ ti ó ti no ó lè meet yẹn. Sórí bùbá yẹn, ó rí bí bó ṣe cut pink ìgbà tí Queen Mother wọ pink yẹn ni o. Wedding Priscilla tó ti wọ pink. Ó rí bó ṣe cut neckline. If you sure for your papa, wear something like that. Torí pé aṣọ tó mú yìí, aṣọ tó ti Lizzie wọ̀ yìí, torí pé aṣọ yẹn ó close ni, kì í ṣe lace tó ní holes.
tó bá yẹ pé aṣọ tó ní holes ni Lizzy máa wọ ṣàmọ Fendi turtleneck tó máa wọ̀ yẹn ó máa wọ̀ sábẹ́ aṣọ. That is how damaged her skin is. That is how damaged her skin is. Ó máa wọ fẹ́ tó bá jẹ́ pé aṣọ yẹn bí lace ṣàmọ pé lace wà transparent you can see underneath. Ó ní mo sọ pé kẹ́ lọ wo neckline ni pink tí Queen Mother wọ́n gba wedding procedure ẹ rí bó ṣe cut ọrùn dé sálẹ̀ báyìí. Ẹ ti rí Lizzy kò wọrú aṣọ yẹn rí. Imagine báyà ẹ̀ ṣe máa rí kò ní ṣe é rí. Bọ̀ torí pé aṣọ yìí wá jẹ́ aṣọ kan tó jẹ́ pé o ò lè see through ló tún ṣì hang ẹ̀ síbi ọrùn bẹ́yẹn o ó jẹ́ má lọ choke ara ẹ̀ pa torí mi ìmọ̀ nǹkan tó ń bá ka. Ó jẹ́ má lọ choke ara ẹ̀ pa mi ìmọ̀ nǹkan tó ń bá ká. Wo mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀. Let's now go to the wedding. Ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o. Ẹ̀yin ìyàwó ò ní Z-Dog mi ní nǹkan kan tí màá ṣe fún ẹ tí màá sọ fún ẹ. You tried. Even for your own standard. You will not try. Godmother, mother of the day, she no try at all. But you will not try. But what the fuck is going on with your skin? Like, I'm seeing different colors. Like, the analyzer that we analyze the analyzee. And you to analyze the pashoro. I will be cutting your sherry. Amy, I'm the analyzer of your analyzer. When they go on social media. And you to analyze your was Z-Dog. Or what is dog? For the longest time, I'm a Z-Dog. She understand? I'm a boy omoyen umbura. She to get to say, I'm a bora. Amo. Bombora. Oju eri shuku shuku. She to understand it. But ọwọ́ is nothing to write home about. To come up paro. Àwọn bìkan dúdú ṣe mọ̀ kó tó wá ti ń bóra jù ọwọ́ ló ti máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀. Àwọn bìkan ó try ní face yẹn ọ̀bọ̀ ọwọ́ yẹn. Z-Dog is a very, very black person. But inferiority complex. Gbogbo nǹkan tó ń ṣe inferiority complex ni. Lẹ́yìn ọmọ mélòó. Lẹ́yìn tọmọ méje ti wọ̀. Náà ṣe ń gbé ẹ orí tó kẹ́. Ayé ẹ ti bàjẹ́. Náà ṣe wà ń kára mọ́ ẹ. Orí tó kẹ́ máa ṣe ohun kìíní kan. Kí ló kù bẹ́ẹ̀? Wọ́n ní ó mọ̀ ṣe wedding. But mi ò ní fẹ́ sọ̀rọ̀. Ọ̀rọ̀ burúkú wà lẹ́nu mi. Ọ̀rọ̀ tó dẹ̀ lè pa ẹlẹ́kún mi. Ṣé mo pé we know each other? Bọ̀ mi ìfẹ́ bó dẹ̀ ṣe wà yẹn kò lápọ̀n o. Gbogbo ilé tó ń ṣe yẹn Lizzy ni tí Lizzy bá kúrò lẹ́yìn ẹ̀ báyìí ẹ máa rí tó máa kárù ẹ̀ wọlé ni. But mi ò ní fẹ́ sọ̀rọ̀ jẹ́ àkúrò lórí yẹn. But number one, you should have done something about it. You should have taken your pedicure serious. Wedding yẹn ti ń polówó for the past 2 years now. How can, you know, báwo la ṣe wá máa rí àwọn ṣé ẹjọ́ ṣé wedding náà ò jù yẹn lọ? Ṣé wedding náà kò jù yẹn lọ? Bọ̀dá Adé, kí ni ẹ̀ ń gbé? What in the fuck is Ọ̀páṣẹ? Are you a pope? What? Hey, Ọlọ́run, wàhálà wà sí wa. Wèrè wo ló ń gbọ́ pa yẹn fún yín náà? Odidi ọba gan kò gbọ́ pàárín. Ọmọ kékeré ni ọkọ Z-Dog yìí o. Kí ló ń fọ̀pá ṣe? Kí ni òun fọ̀pá ṣe? Like what? Ewo ọ̀pá yẹn kò tiẹ̀ tún ṣe irú ọ̀pá láti ṣe mọ̀ pé ọ̀pá láti ọ̀pá orókún ni ibi orókún ló ti máa bẹ̀rẹ̀ ìyẹn Mr. Alawa bọ̀dá láti ọ̀pá ọkọ Z-Dog méjì ló sọ pé ẹ gbọ́pá ìsọnù àbí kẹ́ lọ fi dáná kẹ́ lọ fi ṣe jollof rice
ọ̀pá yẹn tún ga ju máa yẹn lọ ṣe mọ̀ pé máa yẹn náà ò ga púpọ̀ òun náà èèyàn kúkúrú ni tó parí báyìí ọ̀pá tó tún gbé fún láì ṣọ̀pá ọ̀rọ̀ mi yàn I swear to God ó ga ju máa yẹn ibo lẹ̀ ń gbọ̀pá lọ this is a wedding oh my God mo ti sọ pé I will not go for you couple because you know for you people to do wedding at this quarter to ti late fún yín I don't want to say something bad. I know it means a lot to you people, you know, but still, ọjọ́ wedding bọ̀dá láti ṣó fọ̀pá tí ọkọ ẹ̀ gbé dání ẹ̀ ṣó fẹ́ rìn ni. Where are you people going? Ibo lẹ̀ ń lọ náà. Who are you people? You are just a 9 to 5 worker. Kí ló ń fọ̀pá ṣe? You are not a royal anything. If you are royal, ṣé ká bọ́ síbẹ̀ àbí ká máa lọ torí Ọlọ́run ẹ̀mí mímọ́ take over me. I don't want to go there. I don't want to go there. Why can't we see just one person? Yàtọ̀ sí Lizzy dẹ̀rẹ̀ torí pé kò rí party lọ ní o. Why can't we see one person? The rich elite people. Ẹ wo wedding ọmọ Ìyábọ̀ Òjó. Ká sọ pé wedding Ìyábọ̀ Òjó ni because the wedding is for the parents. The marriage is for the daughter. Orí tó kẹ́ yọ Lizzy kúrò. Ó so mọ́ Lizzy nítorí wedding tó fẹ́ ṣe. Ẹ yọ Lizzy pẹ̀lú Lizzy ò wá sí event yẹn. Z-Dog, who are the people you know? Who are the people you know? Ẹ wo table, high table nìyẹn o. That is the biggest people you can see. Because Ọlọ́run má jẹ́ o kó wá jẹ́ pé Ọlọ́run má jẹ́ kí life mi dá life tó jẹ́ pé the only person tí mo ní is àǹtí mi Solape tó ń ṣépè fọ́mọ. Èèyàn ẹyọ kan tó máa jókòó sórí high table. Àti mọ́mì ya dàdí àfi ya the only people tí mo ní. The only big people, the elite people, tó ní Z-Dog, tó bá wá yọ Lizzy kúrò, ta ló kù sínú hall. You know nobody. Torí ẹ̀ ló ṣe attaché mọ́ Lizzy náà. Torí pé you know that okay kó wá. Lizzy dẹ̀rẹ̀ òun náà ò lè rò lẹ́yìn. Kì í ṣe pé rò èèyàn ni o. Ṣé Aliu lẹ classify as èèyàn? Òun náà ò lè yàn lẹ́yìn. Ta ló kọrin? Ẹ lè gbé Wàsíù wá. Ṣé bẹ́ẹ̀ fẹ́ pẹ́pẹ́ wa ni? Ta ló kọrin? Ta lẹ gbà? Ṣé bí una wan pẹ́pẹ́? Lizzy, you failed. I'm sorry to say it. From a person that hasn't gone to party, don't cancel, to they feel like you know everything, you can talk to anybody. Surely wedding Z-Dog. Surely wedding here could they compare to Priscilla? Torí ti wá àti bọ̀dá láti tell on she lórí basketball court here. I honestly do not understand it. Surely wedding Z-Dog. Kò tiẹ̀ 2026 yo. Kò tiẹ̀ mú ìkọ̀kan nínú anything. Kò séyàn, kò sólórin. The spraying of the money. Àwọn nǹkan kan wà téèyàn máa ń tell ní wedding. The spraying of the money. Kò sí anything. The atmosphere is tense. The atmosphere of that all is so tense that you can use a knife to cut it like this. Oníkálukú ṣe gbágbágbá kó má lọ record mi. Àti wọ́ o. Lizzy àtàwọn èèyàn tó wà mẹ́rin náà. Òye kó nífẹ̀ẹ́ ara wọn. Oníkálukú ṣe gbágbágbá. Ó mọ àwọn èèyàn Ìyábọ̀ ń bí o. Kó má lọ ṣàmì sí recording. Kó má lọ. Àwọn ibi tó tún lè dé. Orí burúkú lẹ lọ ṣe yẹn kì í ṣe Ọlọ́run Jésù. Where
at the food. They could not even eat because they don't trust each other. Trust ara yín. These people could not, it was so bad that these people could not eat. Look at the table was dry because nobody trusts each other. Lizzie will trust the Z-Dog. Z-Dog will trust the Lizzie. They do not trust each other. The people in the hall don't trust Lizzie. Lizzie don't trust the people in the hall. It was so awkward. No joko. You know, they are not comfortable. She's scared for her life. You can see it all over Lizzie. She's scared for her life. She put 2 escorts saying bye. She's so scared that don't matter, Lord, don't matter. Why will you be in this world and not enjoy it? Look at your colleagues. The only safety tí Lizzie ní tó bá ti wà nínú ilé yẹn ìgbà yẹn lẹ́nu ẹ̀rí tẹ́nu ẹ̀ jó anyhow ní party. You can see it all over her that she's scared. She feels like inside her house kò sí nǹkan tó lè ṣe. Kò dẹ̀ síbi tọ́wọ́ ò ti lè bàyàn my dear. Wọ́n ráyè tí ẹnu. God bless America. Kó wọnú ìyá ẹ lọ, wọ́n á wọ ẹ jáde. Kò sígbà tọ́wọ́ ò lè bà ẹ́. She looks so tense. Gbogbo ọkọ ẹ̀ ó fi ń calculate ni. Àwọn èèyàn tí wọ́n jókòó sínú crowd tó máa watch everybody's movement. Don't fẹ́ anybody. Rí gbogbo space tó fi sẹ́yìn Lizzie. Didn't you see all the spaces behind her? So that people will not pass like that. So that wọ́n lè tètè èèyàn tó ń bọ̀. Aliu tó fi kọ́ body yẹn, what is the connection between Aliu and Z-Dog? Nothing. Mudani, she wants as much as possible people so that in case they want to attack her, àwọn èèyàn yẹn lè say, rí pé 2 bodyguard, bọ́dà láti náà bodyguard náà ni o, bodyguard in disguise ni o. Aliu there, that is 4 men that surround you because you are scared for your life. Why? Ìgbà wo ni má kú òní kú? Ìgbà wo ni má kú òní kú? Torí gbogbo jágbajàgba tó kó rẹ̀ sí. Torí kò fẹ́ rojọ́. Torí gbogbo jágbajàgba tó kó rẹ̀. Wait, should we go to the souvenir or we should just leave that side because mo máa rí pàràgà ni. A lot was going on. Ṣé party òun náà rè? Èmi rò kó yẹ kó jù yẹn lọ ni. Ṣé rí event center tó ń lò lẹ́kọ̀ọ́ yẹn tó ń pè ní 50 million per day yẹn. Èmi rò pé nǹkan tẹ́ ẹ máa lò ní àṣẹyìn tẹ́ ẹ gánú ayé. Ibo lẹ ti ṣe wedding yẹn náà. Ṣé ló dàbí pé just 50 people. Can you feed 250 people? Can you feed 1,000 people, 5,000 people? That is when they will know. Where is the spraying of the money? Like, I want to see. Ìyábọ̀ olówó lọ́wọ́ kò ní gbogbo ẹ̀. Aṣá máa ń rí tó bá náwó ní event àwọn èèyàn. In fact, tó bá náwó ní event ara ẹ̀ gan. Ṣé bọ̀dá láti ló fẹ́ náwó? Àbí mọ́mí tó lọ ń ra ṣẹ́rí royal bead ẹ lọ wo palace àwọn olórí yẹn ìlẹ̀kẹ̀ mélòó ló máa ń wà lọ́wọ́ wọn tí lẹ̀kẹ̀ bá ti pọ̀ jù ọjọ́ ọba náà ti lọ rà mọ́mí tó lọ kó lẹ̀kẹ̀ sórí ẹ ti máa mọ̀ pé inú ọjà ló ti mú 225 ní ibo nìyẹn ti fẹ́ lọ Adébíyìnpé tó jẹ́ pé wọ́n ra washing machine fún ni nílùú òyìnbó tíkẹ́ẹ̀tì tó gbé lọ Nàìjíríà yẹn wọ́n rà fún ni. Ibo ló ti fẹ́ afford it. Where is the money? Sorry, ibi tó ti ní ìdí èèyàn nìyẹn. Z-Dog. Sorry, wedding báyìí èlò ló pa. Ibi tó ti ní ìdí èèyàn nìyẹn. Tọ́mọ kékeré kan máa ń ṣe birthday lásán, a máa ń rí bó ṣe máa ń dowó lù. This is where you need people. You thought Lizzie, Lizzie gbìyànjú o. In fact,
ṣebí màálù méjì ló fún ẹ tí ò bá tún ṣe Lizzy gan zidọ wedding yẹn á tún wọlé jù bẹ́ẹ̀ lọ pé wedding yẹn ó tún gbéra díẹ̀ ó ta bíọ́nbíọ́n torí pé Lizzy wà involved and that is what you have been using that for so how many years tó ti ń pariwo wedding mo ní yes it's in years now mo fẹ́ ṣe wedding o àwọn èèyàn kan sọ pé torí pé Lizzy fẹ́ gbé wedding gown fún ẹni bẹ́ẹ̀ ni gbogbo loyalty náà ni torí pé kí ni ó fẹ́ rí nǹkan kan gbà lọ́wọ́ Lizzy ni. It's because of what you want to gain from this woman. That's why you are loyal by force. Tó bá ti gba nǹkan tó fẹ́ gbà tán sí máa you go see your true calling. Nobody ní ìdílé bàbá ní ìdílé ìyá ṣé ìwọ àtọkọ ẹ ní ìdílé yín ọkọ ẹ náà ò lè yàn kankan àwọn owó ló wà lẹ́yìn ọkọ ẹ yẹn náà àwọn onípàràgà bíi tiẹ̀ shit not a great person on the scene kí Lizzy tó dé gan yẹ kó dé kó bá àwọn èèyàn ni ó rí wedding Ìyábọ̀ ni kí Ìyábọ̀ tó dé gan you will see lọ́balọ́ba governors gbogbo àwọn èèyàn mẹ́yẹ tó ti máa dé musicians kí Lizzy tó dé kó dé bẹ́ẹ̀ kó bá àwọn èèyàn the only people on the high table Adébímpé náà fi sórí high table Adébímpé náà máa fi sórí high table èèyàn tí Lizzy má dé bá nìyẹn Adébímpé if Lizzy did not come to that wedding kò ní sí nǹkan kan pẹ̀lú Lizzy gan tó wá gan kí lẹ́dà pẹ̀lú pé Lizzy gan fún ara ẹ̀ wá kí lẹ́dà ẹ jẹ́ ká update fún yín update Aṣẹ́wó plugs ni ó ní if Iyabo cannot win her case against Lizzy due to the fact that the courts may rule two fighting, can they also rule same for Juma and Priscilla, Festus and Rakim? Has Priscilla, Festus, Juma or Rakim ever mentioned Lizzy's name or updated for her? Ṣé rí àwọn nǹkan kan wà ìdájọ́ ọwọ́ ni going to court. Lizzy to understand the clinical, let me tell you, it's a long process. My dear, I will not go to court. Only mo sọ fún yín pé God bless America kò síbi tó wà tọwọ́ ò ní báyìí. Ọwọ́ ni mo ìdájọ́ ọwọ́ ni má ti àti buy so many times. So yẹ pé wọ́n ní sọ fún ẹ kó tó dákẹ́. Ó lè má bá mi ta o. But when it goes to children, I put a bounty on you, gbàgbé. Mo lè má touch àwọn nǹkan tó ń pa ẹ́ láyọ̀, nǹkan tó ń dùn mọ́ ẹ nínú. I will go for that. Ó máa di two fighting. Wọ́n sọ fún ẹ olóòní gbọ́. Ìyàwó ló sún ẹ̀gbẹ́. Ìyàwó ló ṣe kíní jàre. Àti Ìyàbọ̀ kò dé bá black bonnet, òun ni mo máa sọ fún yín kó máa pariwo. Àwọn kan wà oró ní wọ́n ju tejò lọ. Ìyàbọ̀ bá jókè madébla Nigerian government we cannot take this is ṣe kíní kan ọ̀rọ̀ nìkan ni Ìyàbọ̀ olóró nínú ọ̀rọ̀ nìkan kó dé black bonnet kó máa express ya rẹ̀ tọ́wọ́n kí Ìyàbọ̀ bùyàn ṣó lè bùyàn ni ṣé Ìyàbọ̀ ẹ̀rí tó ṣe pé rí ẹ̀rí pa ọjọ́ tó sọ pé wọ́n lọ copyright movie o ọjọ́ tó sọ ọ̀rọ̀ yẹn ọjọ́ yẹn gan kò mèpè tó fẹ́ ṣẹ́ mo kàn máa kó ìmọ̀dà Ọlọ́run jẹ́ kẹ́ pa mí mo kàn kó mépè ó tún ṣe pé tán tó sọ pé ẹ̀yin fans mi má bínú kó mépè tó èèyàn tó ná millions of naira láti ṣe fíìmù wọ́n copyright fíìmù kò tún mọ ìpè tó yẹ kó ṣe gbogbo nǹkan lẹ́nu ni kò lè ṣe pé sórí ikú ìmọ̀dà kó halẹ̀ mọ́ ẹ̀kẹ́jọ́ halẹ̀ mọ́ra yín ó ti tán náà ó ti move on ni kò gbéyàn sínú ogún ọdún ọgbọ̀n ọdún nǹkan tó ṣe 2 years 5 years ago wàá jẹ́ lọ́wọ́ mi gbàgbé ìyá ẹ̀ máa jẹ́ èmi máa ṣọ́ ẹ sáàbù ni tó ẹ fi ilé ẹjẹ́ kí wọ́n sọ ìyẹn lẹ́wọ̀n ìyẹn wẹ́nà
when God is fighting ṣé àárí bọ́lá ṣe fighting fún ìyàwó àtàwọn ọmọ ìṣà so èmi fi pé it's true èèyàn tó ń sunkún lójoojúmọ́ pé ìyàbọ̀ ẹ wo bí ọmọ ìyàbọ̀ ṣe rí ẹ wo bí ọmọ tiẹ̀ ṣe rí ẹ wo bí àwọn ọmọ ìyàbọ̀ ṣe rí ẹ wo bọ́lá ṣe ń gbà fún wọn ẹ wo bí ọmọ tiẹ̀ ṣe rí wọ́n ní ṣé Priscilla àti dárúkọ ẹ̀rí ó yà mí lẹ́nu. Why can't Priscilla sue Lizzy in her name, Juma's name, Festus' name, and Rakim's name? That's 4 lawsuits, and there are evidence of all the cyberbullying, cyberstalking, and causing ritual voodoo against them on social media. So what's stopping Iyabo Ojo? Ani, ẹ fi kóòtù lẹ̀. Adìẹ ìdánilógún ló máa fọ́ lẹ́yìn. Iyabo has already Iyabo tó okay ẹgbẹ́ sọ kí ní kan fún yín kí n mú ọmọ Tinubu ọmọ ẹ̀ṣẹ̀ yìí yẹn tí a mọ̀ kó ti bímọ méjì kí n mú kan náà ọmọ yẹn kó jẹ́ first born obìnrin yẹn tó fà yẹn kí n mọ̀ tẹ̀ kí n máa ṣe pé ṣé wọn ò ní wà mí kan. In fact wọ́n lè má wà mí gan kó jẹ́ pé àwọn èèyàn tó mọ̀ náà máa ṣe kí ni náà máa kàn lí ìtì yẹn owó àti báyìí ó ní mo fi sọ fún yín pé Ìyábọ̀ láìfọ ẹ̀ wọ́n ti fíìl pé kọ́nà ọba dá gbogbo èèyàn lẹ́jọ́ ń ṣerú ẹ̀mí o àmọ́ ṣe kọ́kọ́ ṣèdájọ́ tèmi o òun bìlíìfù pé kọ́nà dájọ́ fún everybody gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ mindset Ìyábọ̀ ni pé kí Ọlọ́run dájọ́ fún everybody ṣé Ọlọ́run ò ti máa dájọ́ báyìí ṣé why will you be fighting when God is already fighting for you? Ṣé Ọlọ́run ò ti máa dájọ́ báyìí? Even TMS commented said this whole thing dey vex me. How is it even two fighting sef? Báwo ló ṣe máa jẹ́ cyberbullying somebody? Ẹ wo okay ẹ jẹ́ sọ kíní kan fún yín. Ẹ wo Wọnúọlá ṣebí UK ní Wọnú àti kíní ò tí ì bẹ̀rẹ̀ o. Ṣóòbí 3 sí 4 ni Boko Haram ẹ̀yìn ikú tó ṣe fún Wọnú tí Wọnú lọ fọlọ́pàá gbé ẹ̀rí ṣé Boko Haram sọ anything mọ̀ sí nípa Wọnú ṣóòbí 2 sí 3 ni Bukky ṣe o fún Wọnú tí Wọnúọlá lọ report ẹ̀ fún àwọn ọlọ́pàá tó ń wá gbé Bukky tí Bukky ń parọ́ fún wa pé wọn ò gbé òun fún òun ríǹgì mọ́jú ni òun ò dẹ̀ gbé àtijọ́ yẹn rí tó sọ̀rọ̀ Wọnúọlá mọ́ ó mọ̀ nǹkan tó ń kọ́ ọ̀nà ẹ̀rí táwọn ọlọ́pàá sọ pé àwọn ti gbé ó wà lẹ́wọ̀n kò lè di bọ́ǹkì ẹ̀dẹ̀ ní ibi tójú tì í dé ṣẹtìrínsì wípé ọmọ Wọnúọlá gan tó tún ń bú yẹn ọmọ yẹn ti ṣaláìsí ọmọ tó tún ti ṣaláìsí wọ́n sì gbé Bukky ọmọ tó ṣe rí ìlú just like Dorcas said ìlú yẹn ni kì í ṣe pé anything is the country. It's the country. Olórí burúkú tí Priscilla fún ní wọ́n ní tó ń sọ pé I will ask for DNA orí ẹ̀ burú. Èèyàn méjì ló lè béèrè DNA bàbá àti ìyá ọmọ yẹn. Jùmọ̀ béèrè DNA lọ́wọ́ ẹ̀. Olóṣì. Báwo láti a máa béèrè DNA gan lọ́wọ́ bàbá Láti torí ọmọ àlè ní Láti. Èèyàn tó yẹ kẹ́ èmi ò ní lọ court. Lizzy èmi ò ní àwọn yẹn ló ti ẹ̀rẹ́ kan máa lọ kọ́ọ̀tù kan máa lọ kọ́ọ̀tù kan máa lọ kọ́ọ̀tù ẹ̀yin ò kọ́ lọ́gbọ́n ni ẹ̀kan lọ́gbọ́n nǹkan tó ń dùn inú ẹ̀ sáré fi pálẹ́kún tó bá tún kọ̀ǹtínú máa tún mú nǹkan míì gbogbo èèyàn máa sá lórí Àríkẹ́ gbogbo wọn ló máa sá tó bá sọ pé kán lọ kì í ṣe forget spiritual mo sọ fún yín pé kẹrìkẹrì kọ́yọ̀ lọ́gbọ́n ẹ̀ sọ pé spiritual just like this thing tí mo fẹ́ kà fún yín ẹ bá gbọ́ ní ìtí ẹ̀mìyàn tó kọ kínní torí ìgbà tí mo máa screenshot ẹ̀ ó lè jẹ́ aṣẹ́wó plug òun náà ló máa ń kọ kínní òun náà ló máa ń kọ nǹkan bí elé ó ní kò tí ẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n tó bá fún àwọn boys tó wà ní junction Ìbàdàn ní Paraga àti 100,000 each they will fish out Lizzy and beat her to stupor nǹkan tí mo sọ pé wọ́n kọ́yàn lọ́gbọ́n ni ṣé kò ń jáde kò ń wọlé ni wọ́n á ṣọpa ni
then we go do two fighting for court. Exactly. Eléyìí ti kọjá, because it's my children we're talking about care. I will go above and beyond. Two fighting. Lẹ́yìn ìgbà tẹ́ ti kọ́kọ́ bá yàrá yín jẹ́ ni. Nǹkan tó ń pè two fighting yẹn. Lizzy is taking the opportunity. Ṣebí nǹkan tó ń jẹ́ káwọn èèyàn àwọn wèrè kan náà máa bully Priscilla náà ni. Yeah, but you can take anything. But when it comes to your daughter, fight to finish, you know. Ẹ ti máa kọ́kọ́ ṣòmò, ẹ ti máa dára yín lọ́nà. Number one, no be Naija. If they want to eliminate somebody in Naija, show lè tó yẹn. Kò pín 100,000 fáwọn ọmọ ní garage. Kọ́ dá wèrè, wọ́n máa dá lọ́nà bí bandit ni. Okay, lọ fún bandit lówó. Tó bá jẹ́ pé kò tó yẹ. Fún bandit lówó, kọ́ pé wèrè. Tẹ̀bí àwọn yẹn ní ammunition wọn ní gbogbo ẹ̀. Fún bandit lówó, kò tí ẹ lé tó gbogbo yẹn. Ó ṣe kí ni? Ìjà ẹ̀bi. Ọlọ́pàá ńkọ́? Ṣé àwọn government official téèyàn kan bá bú èèyàn kan, wọn ò mọ bó ṣe máa lọ gbé ẹni yẹn ni. Ọlọ́pàá ńkọ́? Tó bá gbé, wọ́n á lù ú débi pé wọ́n máa kọ́kọ́ lù ú wọ kómà ni. Nàìjíríà tó jẹ́ pé kò sófin kò sí nǹkan kan. Wọ́n á lù ú wọ kómà ni. Tó bá kọ́ lù ú wọ kómà. Èyí lè sọ pé no cyber anything, and we're looking at all these things happen. But tó bá jẹ́ lómi wọ́n ti gbé. Ó ní mo sọ fún yín pé there's something about Ìyábọ̀ that àwọn ọlọ́pàá ọkọ̀ fẹ́ ṣe nǹkan kan sí. It's not too fighting. Àwọn tó bá bú celebrity lásán, àbò parọ́ mọ́ celebrity, ṣé wọ́n ní gbé ni? Okay, ẹ wo Ọmọwùmí, ṣé wọ́n gbé immunizer ni? Ẹ wo ọmọ kejì yẹn tó tún búlì Ọmọwùmí obìnrin yẹn tó ṣépè fún Ọmọwùmí àgbẹ̀, ṣé wọ́n gbé yẹn náà ni? Ṣọba Ọmọwùmí ọmọ kékeré ni tí ò mọ nǹkan kan. Ṣé wọ́n gbé yẹn náà? VDM ìgbà tó máa gbé nínú bank, ṣé wọ́n stop bank from operating? Or they stop him from going outside? Wọ́n dẹ̀ gbé. Níwájú ìyá ẹ̀ gan-an ti gbé, náà bọ́ndù ẹ̀. Ẹ má sọ pé Nàìjíríà ò ṣiṣẹ́ o. Tó bá fẹ́ gbé ẹ, wọ́n á gbé ẹ o. Tó bá kọ́kọ́ gbé ẹ, tó daṣọ bọ̀ ẹ lójú, tó lù ẹ àlùfẹ́ ẹ̀kú. Ò ní lè tán ṣó. But I don't know what is. Something is just not right. It's just not right. And nǹkan tó ń ṣe mí ni pé you cannot bully the mother. Tó bá ń bully Ìyábọ̀ kò sí wàhálà, two fighting yẹn. At this point, that's why we two fighting. But what about the children or the grandchild that has done nothing to you? Ẹ wá rí bọ̀dà láti afẹ́ṣẹ́ jẹun. Wọ́n á tún fi kíní hang etí ẹ ṣe undertaker nìyí ni bọ̀dà láti. Ṣé undertaker ní láti year 2019 lẹ́tí fi kíní ẹ̀ hang etí o? Kí lẹ̀ ń gbọ́ gan-an? Bluetooth tẹ́ fi hang etí. Ṣé kí music wo lẹ̀ ń gbọ́? Ẹ gbọ́ music láti ọjọ́ ayé yín ò yí padà. Ṣé decoration ni? Àwọn undertaker ibi báyìí ló máa ń gbèrú kíní yẹn sétí. Ìgbà tó kì í ṣe FBI agent. Kí ló ń gbé sétí gan-an? Lójú tí ẹ̀ báyìí ó ti ṣàkọ́tán ni. Ọlọ́run local champion. This is old fall once. This is your husband. This is your man. Is it not enough? You know style man change ni. Báwo ló ṣe máa wọ agbádá tó máa fi kíní kọ́ etí? Ṣé rí Dangote gan tó fi kíní kọ́ etí ni? Àbí ẹ rí àwọn Adélékè? Àwọn Davido kan tó tún jẹ́ musician gan, wọn ò fi nǹkan kọ́ etí. Ṣé bọ̀dà láti ń gbókù ni? Ó ní wọ́n sọ fún yín pé everybody there their security of Lizzy. Torí ẹ̀ lè fi kíní kọ́ etí o. Àtàwọn tó wà ń ta. Àwọn security kan máa wà ń ta tó máa dúró ti mọ́tò ẹ̀ kó máa lọ set bọ́ǹbù sí o. Àtàwọn tó wà nínú ilé. But security ti wà ń bẹ̀yẹn. Àwọn security tó tẹ̀lé Lizzy, wọn ò fi nǹkan kọ́ etí. Bọ̀dà láti. Only God knows you people's problem. Ẹ̀yin àti mọ́mí ọba ńlá ẹ̀yin náà máa bully woman yẹn. Woman yẹn náà dẹ̀ ti gba búlẹ̀tì fún yín. Ìyẹn náà tó. Ó tó kóun náà drag yín. Mọ́mí ọba ńlá sọ pé Yorùbá ní ẹni tí ò dáa ló máa ń fọ́ ìlú. Ọlọ́run Yorùbá mi yẹn Ọlọ́run. Frontal bíi ti kọ̀ọ̀kan òkú.
The frontal is not nice. The side center parting is terrible. Kò tí ẹ need the center parting. Why? No confidence. Rárá, nǹkan tí ò tẹ̀ wáyé mi nìyẹn. Ojú ti dàbí jogi. Ẹnu ti pọ̀ jù. No confidence at all. Kí ló dé? Àṣẹ ẹ̀yin náà wọ China shoe. Ta ló máa bá wa analyze báyìí? Pancake bíi ti clay yẹn. Wọ́n ní jewelry rẹ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ifá. It's too much. Lizzy, simplicity. Kì í ṣe kó gbogbo ẹ̀ sọ́rùn. Ìtakùtà lóríṣiríṣi. Kì í ṣe pé kó gbogbo ẹ̀ sọ́rùn. It's too much. You want to show, you want to show. At the end of the day, he did not do what he's supposed to do. I will not lie to you. What he's supposed to do, he did not do it. He got to proof. I'm telling you the truth. He didn't. He did not do anything. He just make you look ridiculous. Like, didn't you know you were going? I mean, didn't you? Oh, wo mi running. Lójú tí ẹ bá ti múra tán. Ìyábọ̀ will sit in one corner, they like, wait, hey? I don't like to go to party. I don't like to go to party. This one, where you go, it get as it be. Èèyàn, bá a ṣe máa rí kò ní jù bẹ́ẹ̀ lọ. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ àmọ́ nǹkan tẹ́ bá feel. Ẹ kú ọdún. Àwa ní ká bó ṣe máa analyze queen mother náà la ṣe ṣe the same thing fóun náà. Bó ṣe máa analyze queen mother. Ìyábọ̀ kò ní nǹkan kan, kò jẹ́ nǹkan kan 15k mi ò wá mọ̀ bí ẹ̀yin náà ṣe ń wọ jewelry Temu báyìí kémi gan lọ ra eléwé yẹn. Eléwé ń jewé ní báyìí o. Chain eléwé ń jewé báyìí la wá wọ̀ o. Tẹ́ bá máa rí nsìn báyìí ẹ máa easy. Simplicity is okay for you.